Gẹ́gẹ́ bí gbogbo ilẹ̀ Yorùbá kò sí eléyìí tí ò nítàn ibi tí wọ́n ti tẹ̀dó. Bóyá Èkìtì ni o, ibìkan síbìkan ni wọ́n ti wá. Lẹ́yìn Ọ̀yọ́ Aláàfin, Ìbàdàn, gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ìlú Èkó náà ṣe jẹ́. Àwọn èèyàn kan náà kọ́kọ́ ti ń gbé inú Èkó kó tó di pé àwọn èèyàn kan bẹ̀rẹ̀ sí ní débẹ̀. Ẹni tó kọ́kọ́ débẹ̀, tó kọ́kọ́ gbé ní ìlú Èkó bóyá bí ọdún 1600, Aṣípa ni orúkọ ẹ̀. Aṣípa ló ń jẹ́. Ó dẹ̀ wá láti ìkan tún wà tó jẹ́ Ògún fún mi nírè. Ìyẹn wá láti Ilé Ifẹ̀. Ìṣẹ́rí nìyẹn níbi tí yẹn fi ṣe ibùjó. Ọdẹ ni ó máa ń ṣọdẹ láti Ilé Ifẹ̀ wá sí Ìṣẹ́rí. A tún padà sílé bí abà tí àwọn ará oko máa ń lò nígbà yẹn, òun ló kọ́ sí ibẹ̀. Nígbà tó di pé ó ń wá ó lọ làwọn ọdẹ bíi titi ẹ̀ náà bẹ̀rẹ̀ sí ní kọ díẹ̀díẹ̀. So Èkó jẹ́ àkójọpọ̀ àwọn ẹ̀yà kan. Àwórì, òun làkọ́kọ́. Ìdẹ̀jọ́ wà láàrin wọn. Then a tún ní titi Ilé Ifẹ̀ kó tó wá di pé títí ọba Adó ti Bìní kó tó wá darapọ̀ mọ́ wọn.